بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ربنا آتنا الحكمة وفصل الخطاب ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. òní jẹ́ ogún lé ní mẹ́ta nínú oṣù Zulhajj ọdún 1440 àti 437 léyìí tó ṣe déédé sí ìjọ ogún lé ní mẹ́rin àbí nínú oṣù kẹsàn-án ọdún 2016. à ń tẹ̀síwájú ní tírà ahkamul masajid ahkamul janaiz ti Sheikh Nasiruddin Al-Albani rahimahullahu ta'ala. agbe láti abala lẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn. wa qala sallallahu alayhi wa sallam aidan, òjíṣẹ́ wa anabi wa Muhammad anabi tó sọ wípé man mata, ẹni tó bá ṣaláìsí, wa alayhi daynun, tí gbèsè sì ń bẹ lọ́rùn rẹ̀ tí ò tí ì san. sẹ́ńgbọ́ èèyàn kú ó ṣaláìsí alhali kó a sì ní gbèsè wà lọ́rùn rẹ̀. falaysa samma dinara, sẹ́rí ààyè òní ọ̀hún ni kò sí dínárì ń bẹ o. sẹ́ńgbọ́ kò sí kíni dinar kò sí ń bẹ, wàlá dirham bẹ́ẹ̀ náà sì ni kò sí dirham ń bẹ. ẹgẹ́ jùlọ kò sí dínárì ń bẹ, kò dẹ̀ sí kíni ń bẹ dirham níbonu. walakinnaha alhasanat wa sayi'at, ṣùgbọ́n alhasanat ni o, àwọn iṣẹ́ rere tí yẹn bá gbé lọ sọ́ọ̀ ni o, àti àwọn iṣẹ́ aburú rẹ̀ tó bá gbé lọ bẹ̀ ni. àti kan tó jọ bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ bíi méjì tó lọ sẹ́yìn. ẹgẹ́ jùlọ nípa pé almuflis, ẹni tó ṣaláìsí tí gbèsè sì wà lọ́rùn rẹ̀, abẹ́ni tó ṣaláìsí ẹni tá ń pè ní muflis, ẹni tó kírun, tó gbáwẹ̀, tó yọ zaka, tó ṣe hajj, tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ẹ̀rí, ó ṣe sàdákà fi sabilillah, ẹ̀kọ́ mọ́sálásí tèmi ni, ẹ̀kọ́ gbá tèmi ni, ẹ̀kọ́ lè kíw tèmi ni, donation tèmi nílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ṣe rárá sáwọn ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ ó wá ṣẹlẹ̀ pé ó gbá lágbájá létí, ó bú lágbájá, ó jẹ́wọ́ lágbájá, ó tẹ dúkìá lágbájá mọ́lẹ̀ lọ́nà tí ò tọ́, ó ṣàbòsí lágbájá, ó parọ́ sínú ọmọ tàmàdò, ó parọ́ lè má làkàṣègbè, wa ma ila zalik. kí wá ní ó ṣẹlẹ̀ láti kí ó mọ̀ wọ́n á máa yọ àwọn iṣẹ́ eré tó ṣe nì, wọ́n á máa fi san gbèsè fún àwọn tí ó ṣe jàǹbá fún, ẹni tó bú, abẹ́ni tó gba dúkìá rẹ̀ lọ́nà tí ó tọ́, abẹ́ni tó parọ́ zinama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á máa fi san ẹ̀san fún àwọn eléyìn. àbí hàn gbèsè ló bá jẹ ni tó kọ̀ tí ò san gbèsè yẹn, tó sì lágbára ti san gbèsè náà. àníbi jẹ́ ká mọ̀ inú àdìsí rẹ̀ pé ẹ mọ̀ ọ̀hún kò sí dínárì lọ́hùn, kò sówó ń bẹ̀. gbèdé pé torí náà ó sọ pé bóyá owó ní ó san gbèsè rẹ̀ lọ́hùn pẹ̀lú owó.
kò sí dírámì kò sí dínárì lọ ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ tó bá gbé lọ sọ́ọ̀ àbí sí aburú ẹ̀ wọ́n fi ṣe kí ni wọ́n fi san gbèsè ọlọ́run kò sọ wa ń bẹ́ẹ̀ ilé ni wọ́n pè ní muflis hadith ilé akhrajahu Hakim imam Hakim ló gba hadith wa wa siyaqu lahu ilé ni siyaki ti imam Hakim wa ibn Majah náà gbà wa Ahmad àti imam Ahmad min tariqayni lójú ọ̀nà méjì an ibn Umar látọ̀rọ̀ Abdullah ọmọ Umar wal awwal sahih ojú ọ̀nà àkọ́kọ́ sahih ni kama qala al-Hakim gẹ́gẹ́ bí imam Hakim ṣe sọ wa wafaqahu Dhahabi imam Dhahabi náà dàgbé lẹ́yìn rẹ̀ ipe sahih ni wa thani sẹ́rí ojú ọ̀nà kejì tó gbà wá hasan ni kama qala al-Munziri gẹ́gẹ́ bí imam Munziri bó ṣe mú àlàyé wa gẹ́gẹ́ bí bábí lẹ́yìn kuma wa rawahu at-Tabarani fil Kabir bil-lafzi imam at-Tabarani ona tún wá gbà wá nínú tírà rẹ̀ al-Kabir pẹ̀lú gbólóhùn ad-daynu daynani sẹ́rí gbèsè oríṣi méjì ni oríṣi ìran méjì ni gbèsè faman mata ẹni tó bá kú ẹni tó bá ṣaláìsí wa huwa yanwi qada'ahu tó sì ń láníyàn àti san gbèsè rẹ̀ yanwi ń láníyàn sí san gbèsè yẹn fa ana waliyuhu ya salam Ànábì ní èmi ni waliyu rẹ̀ èmi ni aláfẹ̀yìntì rẹ̀ tọ́ba ní waliyu láàrin ìfà kí ẹ ṣe pé ẹni tá fẹ̀yìntì kí òní ó sárísìkì fún wa òní ó fún wa lọ́mọ òní ó fún wa lárísìkì òní ó fún wa nímọ̀ òun la fẹ̀yìntì rárá o kí báwọn subi ṣe máa mú àwọn ṣéwù wọn ní aláfẹ̀yìntì wọn tó gbé tọ́ba ń tọrọ ọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ tọ́ba ń tọrọ àrísìkì ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ tọ́ba ń tọrọ àlàáfíà ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ tọ́ba ń tọrọ ìmọ̀ ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ képe sáré pé kó sọmọ fáwọn direct wọ́n máa pe òun gẹ́gẹ́gẹ́ direct wọ́n máa fi sọ pé mọ̀wúlánà ìyáàsí wọ́n ti máa pe ìyáàsí ni pé mọ̀wúlá àwọn ni ìgbìmọ̀ aláfẹ̀yìntì àwọn táwọn gbára lé tí ó máa dáàbò bò àwọn tí ó máa pèsè fáwọn tí ó máa fún àwọn ní arziki tí ó máa fáwọn lọ́mọ tí ó máa fáwọn ní kíni ìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ àwọn ahli sunna ní aláfẹ̀yìntì kankan tó ju tani lọ Allah subhanahu wa ta'ala. tẹ́gbọ́n ma ọlọ́run ọba ní aláfẹ̀yìntì wa òun lágbára lé ó ní mọ̀wúlá ti wa yàwá bẹ́ẹ̀ gbólóhùn wa ana waliyuhu tani bí ló láàrin ìmáàna èmi dúó fún ìmáàna ìmbàsán ìtumọ̀ rẹ̀ nìyẹn fa ana waliyuhu èmi dúó fún wa man mata ẹni tó bá wá ṣaláìsí wa huwa la yanwi qada'ahu tó jásí pé òun ò láníyàn sísan gbèsè yẹn fadhaka alladhi yu'khadhu min hasanatihi irú ẹni bẹ́ẹ̀ òun gan ni wọ́n máa gbà á wọ́n máa mú nínú sẹ́ẹ̀rì rẹ̀ wọ́n fi san gbèsè fẹ́ni tó bá jẹ́ gbèsè gẹ́gẹ́ bí bábí laysa yawma idhin dinar níjọ́ tí ò ní sí dinar níjọ́ náà wala dirham kò dẹ̀ ní sí kíni dirham wa huwa hadithun sahihun bima qablahu hadith tó lálàáfíà ni pẹ̀lú hadith tó wá síwájú rẹ̀ wọn náà sahih ni ó dẹ̀ tún jẹ́ sahih bí hadith Aisha pẹ̀lú hadith Aisha al-ati fi akhir mas'ala tí ó wà ní parí mas'ala yìí so hadith yẹn sahih ni èyí tí Imam Tabarani gbà wá yìí fil Kabir ṣẹ́gẹ́ di bábí pẹ̀lú gbólóhùn takai wọn náà hasan hadith ni sahih ni burúkú tí bábí tó láàrin àníbi ni ẹni tí ó bá jẹ gbèsè tó dẹ̀ láàní àti san gbèsè náà máa ṣe kíni
ó lá ní àti san gbèsè náà àmọ́ Ọlọ́run wá kádàrá pé yóò rí gbèsè yẹn san tó fi ṣaláìsí Ànábì ní èmi ni wàlí rẹ̀ bí máa èmi dúró fún kí ló dé tánù fi sọ̀rọ̀ yìí adẹ̀rí àwọn àdìsí á bọ́ apàdà àwọn àdìsí kan níwájú tó já sí pé tí ìyẹn bá kú pẹ̀lú gbèsè Ànábì sọ pé yìí ní kírun sí la yóò ní sọ̀lú ala sahibikum ẹ kírun sí ọmọ ìyá yín la èmi ní kírun sí la ibẹ̀ láti wá rí sàbí kan wà ní ya Rasulullah èmi ò bá san gbèsè náà ṣẹ́gẹ́ dùbà bí màá bá san gbèsè náà until tán bá tó san gbèsè yẹn ìgbà míì tí ẹlòmíì bá ti gbé hákì gbèsè yẹn sọ́run ààrẹ Ànábì wá kírun sí la ṣẹ́gẹ́ dùbà pàtó ti kú lọ́rùn òkú yẹn ó ti kú lọ́rùn rẹ̀ ó ti bọ́ sọ́run ẹlòmíì Ànábì wá kírun sí òkú náà la àmọ́ tí o bá sẹ́ni tí ó san Ànábì ò ní kírun sí la bẹ̀tà dí fèrè nìsín Ànábì ẹni tó bá kú tó sì láníyàn àti san gbèsè tí o wá rí gbèsè yẹn san tó fi kú èmi dúró fún un ìbá san láàrin kí ló ṣe nìyẹn kí láàrin bí o ṣe láàrin yìí nù yóò kírun sí la yóò kírun sí la àwọn afáwọn ọmọ àlàyé pé n tó wà ń bẹ̀ ní pé àwọn àdí tàǹbọ̀ wa kàn níwájú pé Ànábì kírun sí òkú tó bá jẹ gbèsè la wọn ni pé kó tó di pé ní wọ́n ṣe futuhat àwọn ìṣẹ́gun ìlú tí wọ́n ṣẹ́gun tó kó gànímà tó rí tí dọ́là Islam ti ní Baitul-Mal owó ti wà ní Baitul-Mal gidi gan kó tó di pé ní wọ́n ṣe futuhat ní ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sẹ́yìn gbọ́ l'Ànábì kírun sí òkú la tó bá jẹ gbèsè ó rí wà tabarẹ́ nìkan tó bá sọ pé òun ó san k'Ànábì tó kírun sí la gẹ́gẹ́ dìbò tá a bá ti rẹ́ nìkan kan Ànábì ò ní ẹ kírun sọ̀mọ̀ yá yìí la ó sì wà nìyẹn kó tó di pé ní ìṣẹ́gun àwọn ìlú ṣẹlẹ̀ kan tó kó gẹ̀nímà àwọn oríṣiríṣi kíni nǹkan ọ̀rọ̀ ogun nǹkan ọ̀rọ̀ èrè ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ débi pé Baitul-Mal owó pọ̀ nù Baitul-Mal gidi gan àmọ́ lẹ́yìn ìgbà tí àwọn futuhat yẹn wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà táwọn futuhat ìṣẹ́gun tí Baitul-Mal ti ní owó tó pọ̀ gan Ànábì wá gbé hákì sọ́run ara yìí gbogbo mùsùlùmí tó bá kú tó sì láníyàn àti san gbèsè nì tọ́lọ̀ wá kádàrá pé yóò rí san ó láníyàn rẹ̀ kí ẹ ti pé ó ní kò fẹ́ san kò ní ní ó wá já sí pé kò rí gbèsè yẹn san tó fi kú Ànábì ní fa ana waliyu sallallahu alayhi wa sallam eléyìí ní irú olórí ta bùkátà ní zamani wa sáà lè rí irú rẹ̀ sáà lè rí irú rẹ̀. ó wà nínú àwẹ̀ yìí gan àbí gábúdà àwẹ̀ yìí ọlọ́sẹ̀ kan tó sáláì báyìí pé àwọn ọmọ òrukàn táàtì ni pọ́ṣọ̀ wọn ní gbogbo nǹkan ọba nígbà tó ti sáláì ti bá ó ṣe kí náà sọ pé ní ẹni tó jẹ́ àwọn ìyá nìyí náà bẹ̀tẹ̀ nígbà táwọn sáláì ni ẹni tó wá. ṣé olórí ni inú àwọn olórí ló wà olórí là ń sọ báyìí nìsín president àbí gọ́vnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ta ló ṣe bẹ́ẹ̀ rí inú àwọn ta ló ṣe bẹ́ẹ̀ rí tó wallahu alam àmọ́ èmi ò gbọ́ rí Ànábì nìkan ni ẹni àkọ́kọ́ tọkọ gbégbèsè yìí kẹ́kẹ́ dùbà bí so Ọlọ́run kó ṣàánú wa àmọ́ ntí ò ní já ríru lórí yẹn àbí kó jásí pé wọ́n wà àmọ́tọ̀ Ọlọ́run fi wọ́n hàn ìwà wa gángan kò ní ìwà wa tábà tún àwa ṣe ni tí àlákọ̀ wa ìbáṣepọ̀ wa sọ́lọ̀ ọ̀bọ̀ ó bá dán mọ́rán
wàhálà Ọlọ́run fún wa ní àwọn olórí tí wọ́n láàánú wa lójú gẹ́gẹ́ bá àmọ́ ìwà wa gẹ́gẹ́ ní kíni olórí wa tí ń darí wa ìwà táwọn wù ẹni tí ń jẹ rìbá ń bẹ́nu wa ẹni tí mo ti ń bẹ́nu wa ẹni tí ń yapọ̀ òbí ń bẹ́nu wa oríṣiríṣi ẹ̀ṣẹ̀ tẹ̀lé ronú sí láyé àtà àwọn ẹ̀ṣẹ̀ tó já sí pé lásìkò àwọn ànẹ́bì tó ti síwájú ẹ̀ṣẹ̀ kan péré wọ́n ṣe Ọlọ́run ṣe àlàkà wọn ẹ̀ṣẹ̀ kan péré ni wọ́n ṣe Ọlọ́run ṣe pa wọn rẹ́ àwọn ẹ̀ṣẹ̀ yẹn àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan táwọn àlùmọ̀ kọ̀ọ̀kan ń ṣe tó wọn fi ń pa wọn rẹ́ ní gbogbo àlùmọ̀ yìí ṣe nísìn wọ́n ti gádà fálùmọ̀ yìí ẹ wo àlùwà kọkùnmọ̀ bọ́kùn èlò lọ́lọ́run fi pa ìjọ ànẹ́bì Nuhu rẹ̀ lúùtù rẹ̀ seko lu sílùú àti nísìn àwọn ìjọ ànẹ́bì Sọ́lẹ̀ kí lọ́lọ́run fi pa wọn rẹ́ ti wọn wọ́n dín òṣùwọ̀n kù tí ma ṣe mistake sáré bí Sọ́lẹ̀ náà ni Ṣuaibu àbí tọ̀ àwọn dín òṣùwọ̀n kù ní tiwọn wọ́n dín òṣùwọ̀n kù ní sáà ní àbí wọ́n dín kù oríṣiríṣi ọ̀nà náà fi ń dín òṣùwọ̀n kù lónìí bá Ọlọ́run kó ṣàánú wa so ìdí tí a lè fi rí olórí gidi nìyẹn àmọ́ tọ́lọ́run bá jẹ́ padà ká padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ká túbọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba ká padà sọ́dọ̀ Ọlọ́run billahi lazihari olórí gidi làfà kan fi kọ tírà kama takunu yuwala alaykum bẹ́ẹ̀ bá ṣe rí wọ́n ṣe fún yín lórí a'malukum ummalukum àwọn iṣẹ́ yín gan ni àwọn olórí tí ń darí yín àwọn ni gọ́vnà tí ń darí yín iṣẹ́ yín lórí yín so anabi ni nabi rahma anabi ìkẹ́ anabi àánú anabi tó jẹ́ sí pé ó láàánú àlùmọ̀ rẹ̀ lójú gbogbo sẹ́tàrẹ́ bí n ṣe ń torí kó lè ba ká àlùmọ̀ rẹ̀ lè ba àlá ní níwájú Ọlọ́run subhanahu wa ta'ala sallallahu alayhi wa sallam olùwà gbégbé sẹ́yìn ní sìn kọ́nà kó bá tún ṣe àlékún ìkẹfà ní Muhammad sallam àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ so ní ìsìnkú tó máa ti gbogbo ẹni tó bá ti ní àníyàn àti san gbèsè tí ò wá rí san kọ́ àníyàn bó ṣe gíní ṣe ọ̀rọ̀ yìí ń ṣiṣẹ́ lásìkò àní Muhammad nìkan ni àbí ó wọnú gbogbo àlùmọ̀ náà mọ̀mọ́ náà ṣé lásìkò rẹ̀ ní ṣiṣẹ́ ni àbí hátà ìlà yóò mẹ́lẹ̀kì hátà kú màsà ọ̀rọ̀ yóò mọ̀ lọ́rẹ́ àbí bò man sígà ní fìkì ni umum àǹfààní ìmọ̀ usul fìkì ni ẹ o sígà ní fìkì ni umum ṣe umumiya rẹ̀ ń ṣiṣẹ́ lásìkò àwọn ọmọ nìkan ni àbí títí di àsìkò tiwa yìí náà àbí títí di sẹ́ńtúrì tó tún wà lẹ́yìn tiwa táyé òfin parẹ́ sí ni umumiya yẹn lọ bẹ́ẹ̀ àbí umumiya yẹn wà xaasọ̀ ní lásìkò àwọn ọmọ nìkan. aya Qur'an dẹ̀ sọ pé anabi sallam ra'ufun rahimun bil mu'minin aláàánú ẹni kẹlá ló jẹ́ sí gbogbo múmìnì tí àwọn múmìnì ti ń bẹ lásìkò rẹ̀ nìkan ní àbáàtà àwọn múmìnì tó tún máa exist. kò la eléyìí náà sékèé sànù ni ó kú èèyàn kú pẹ̀lú gbèsè yẹn lè gbé wọn náà gbèsè yẹn tó lè gbé wọn náà yẹn tó lè jó jẹ́yà sàárè ni àníbà ní tọ̀ gbogbo ẹni tó bá láníyàn wípé òun fẹ́ san gbèsè náà fàánà wọlé yìí hù sẹ́lẹ̀ kò sí ìrọ̀ ó fọ̀rọ̀ himu. tó wa ma arsalnaka illa rahmatan lil alamin ṣé ara rahma kọ́ lélẹ̀. ìsìpẹ́ iná ni ara rẹ̀ náà ni òkè ń tẹ́ sọ ní ìsìpẹ́ lásìkò rẹ̀ àníbi lè fún ìtàn lówó ó lè yọ owó yẹn fún naam aha barakallahu fikum bó ṣe yẹ kí èèyàn máa gbọ́ nísìn kákan ẹ wo bàyá nìta mo jáde lábẹ́ ilé nìkan kákan ká lọ ṣúù
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ẹ̀rí pé kẹrìnà kan ti fi yé wa then history ẹja farabalẹ̀ kẹrìnà ti já mọ̀ ẹ́ pé òmùmíyà rẹ̀ ṣiṣẹ́ lásìkò àná Muhammad sallam ọ̀nà oní tí ń gbà ṣiṣẹ́ lójú ọ̀nà pé owó yẹn ń bẹ ànábì ń bẹ yóò fún ẹni tí wọ́n jẹ lówó yẹn ànábì òsèké ni yóò fún lówó mànàwí àṣìṣíyà nìyẹn àbí mànàwí àǹkọ lálẹ́ kí o mọ̀ yóò rí sípè ṣẹ́gẹ́ jù bàbí inṣàlá wallahu a'lam ó lánìí àti san ànábì wá sípè rẹ̀ ara rahman amhamani yẹn látàrí ó lánìí àti san níyà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ tó ti níyẹ̀ ó ti tán amẹ́ni tó wá jẹ gbèsè tó sì mọ̀ pé tábàs òun ní owó lọ́wọ́ owó lápò yìí ẹni tó jẹ lówó gan tó bá wá pé owó mi bò ní láàrin jẹ́ gbà lónìí ni ó sì ní owó yẹn lọ́wọ́ times 10 tó jẹ lónìí níbẹ̀ lápò rẹ̀ gbogbo nǹkan sáà tiẹ̀ wá lé náà ni dákun má bínú tó bá lọ́la owó sì wà lọ́wọ́ rẹ̀ tó bá tún wá padà lọ́la tó wíwọ̀n jọ́kì tó ní kó padà wọ́n the same complaint ló tó mú wá ló tó fi dágbà fún ìgbà tó dá tó bá pé tó bá tún padà wá the same complaint irú eléyìí irun tó kí ti lọ fún gbèsè àwọ̀ rẹ̀ ti lọ fún gbèsè zakari ti lọ fún gbèsè gbogbo sẹ́rẹ̀ ti lọ fún gbèsè bá nígbà tán bá fi gbogbo sẹ́rẹ̀ rẹ̀ san gbèsè tán tí ó sì nǹkan kan lẹ́mọ̀ tí ó fi san gbèsè tí gbèsè sì kù tí ó san iṣẹ́ bí àwọn eléyìí wọ́n mọ̀ dàlù wọ́n mọ̀ kó fún ọ̀yà iṣẹ́ ibi tí ìdá ẹ̀ máa kó wá ẹ̀ máa dàlù lẹ̀ fọyí tọrọ fi nà ọlọ́run kó sọ wá ń bẹ̀. zamani tawa yana nafsi ni fa bó ṣe yẹ nìyẹn ká bá san gbèsè à ń bọ̀ wá kàn wájú inṣàlá ó ní bábì tá ó ṣe má bábì náà sí bábì kíkúrò sókòlá ni má bábì tá ti kàn wájú inṣàlá à ń bọ̀ wá kà so n tó yẹ ká máa ṣe ni dútì wa ni ká mọ̀ pé ọmọ ìyá wa tó bá kú ká gbìyànjú àti mọ̀ bá san gbèsè so ní gbèsè lọ́wọ́ àbí ní gbèsè lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀kẹ́ tí wọ́n àwọn akẹ́kọ̀ọ́ tó ẹni tó gbèsè gẹ́gẹ́ tó tiẹ̀ kọ̀ sí yàrá ilé ẹ̀gán bẹ̀lẹ́ kó fìmọ̀ bóyá ó jẹ gbèsè àbí ó jẹ gbèsè. kò ní sógun àwọn onírógún jẹ káwọn sì tó pín ogún gbèsè wọn kọ́ san gbèsè náà kódà kó jẹ pé gbogbo dúkìá yóò bá gbá gbèsè lọ kó bá lọ dànìkẹ́ yà jẹ ogún kí gbèsè wà lọ́rùn rẹ̀ à ń bọ̀ wá kàn wájú inṣàlá kọ síra yìí ó ṣe pàtàkì gan bá síra yìí ṣe pàtàkì gan kọjá rònú wa billahi alazim kódà àwọn àfáàní zámù rẹ̀ wọ́n sọ pé kò fẹ́ẹ̀ sí tíra tó wà qayyim jiddan níbi báàbí tó rọmọ ahkamul janaiz bíi tíra ilé kò tí ì sí tó bá sì wẹ̀ ẹ̀dá kọ tíra kan tó wà qayyim jiddan níbi báàbí ahkamul janaiz tó tó tíra Sheikh Albani kọ́nà kó bá ṣe ìkẹ́ fún sotura ìsìn pàtàkì gan kára wa máa farabalẹ̀ balọ̀ bá sọ̀rọ̀ à ń balọ̀ yìí á kó àǹfààní tó pọ̀ gidi ganu rẹ̀ náà ìdá. وقال جابر بن عبد الله رضي الله عنهما جابر بن عبد الله يقولون كما بقى مجيجي جابر أصو لما حضر أهد nígbàtí ogun Uhud wá tó tásìkò tó tí wọ́n jagun Uhud Jábìrì sọ pé ó ní dàání abi minal layl Jábìrì ní bàbá mi ó pè mí lálẹ́ bí ká sọ pé bí ọ̀la wọ́n jagun Badr ogun Uhud alẹ́ bí ọ̀la àbí alẹ́ òní báyìí bí bàbá ṣe pè mí nìyẹn pé ìrí ọmọ mi ọ̀rọ̀ wà fà já sọ̀rọ̀ o. فقال جابر عبد الله وان صفو جابر ما أراني èmi ò ríra mi sí nǹkan kan o إلا مقتولا في أول من يقتل من أصحاب النبي صلى الله عليه وسلم ju
ẹni tí wọ́n ju ẹni tán tiẹ̀ ti pa ni maktul ẹni tí wọ́n pa nínú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pa nínú àwọn sàbí àná Muhammad sallallahu ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pa nínú àwọn sàbí àná Muhammad wọ́n dà pé èmi ni mo ríra mi bẹ́ẹ̀ àwọn wòlíì Ọlọ́run bá nù àwọn ṣéwù nù àwọn gáúsù nù astaghfirullah alazim ẹ pé kẹlẹ́mọ̀ gáúsù bá ṣe máa ń lò pé ẹni tí ń rọ̀jò pẹ̀lú àṣẹrẹ̀ lọ́wọ́ fi ń rọ̀jò tí mo gáúsù nìyẹn fa tó bá ní gáúsù pé lágbájá gáúsù ni tọ́lọ́n bá fẹ́ rọ̀jò pẹ̀lú àṣẹrẹ̀ ni eléyìí tó sáwọn sàhábà àgbọ̀rọ̀ fẹ́lẹ́ ti fún wọn àmọ́ nípa pé wòlíì àwọn gan ni wòlíì Ọlọ́run ọba àwọn ni wòlíì àgbà tábà máa ń ṣe àtàwọ́sùl ni pẹ̀lú àwọn wòlíì Ọlọ́run ọba kó jẹ́ pé àwọn láàmú képe Jábìrì ká mọ képe ni pé Jábìrì Abdullah àbí Jábìrì àbí Abdullah ni bàbá Jábìrì lọ́mọ tó irú Jábìrì irú ṣebí Abdullah ni bàbá tẹ́ ń pa sójú ogun tó ó yẹ ká mọ képe ni